هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك سر ìgbà tí bàbá àwọn tá ní family ẹ̀ àkọ́kọ́ ìyàwó àtàwọn ọmọ ẹ̀rí àwọn oníṣìí lọ́nà tí wá á lọ pa àwọn èèyàn wá láti ibìkan pé ká wẹ̀ fún ọkùnrin pètè bóyá kí bàbá náà tó kú bóyá àwọn ìdíje kan wà lára ẹ̀ bóyá àwọn ìdọ̀tí kan wà lára ẹ̀ ìgbà tẹ́ bá pe ará àtà tó bá wẹ̀ fún òun ti rí àwọn kìíní yẹn ẹ ti sì fún ìdẹ́ṣà sójú whatsapp wa wọ́n máa di fìdíwò yìí yóò máa dé bàjẹ́ ẹ̀yìn lẹ́fà. يستحق أن يقوم أولى الناس من أهل الميت بتكسيره إذا توفر فيه الصلاح والخبرة بالغسل أو الغسل. ara lé òkú tó bá mọ pé ó bá mọ bá ṣe ń wẹ̀ fún òkú lókùnà tó bá já sí pé muslim lòun náà parce que bàbá mùsùlùmí ni bàbá àmọ́ mẹ́ ò ṣe islam ọmọ náà ò ní òfin muslim lòun ọmọ ẹ̀ muslim ìyàwó ẹ̀ muslim àwọn ló lẹ́tọ̀ọ́ nígbẹ́ kí wọ́n wẹ̀ fún ìbúra. wọ́n mú ẹ̀gbẹ́pù wa wọ́n ní Ànábì sallallahu alayhi wa sallam ìgbà tó kú àwọn méje ló wẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam àní àti àwọn ẹni tó jẹ́ bí ẹbí àbí ẹ̀gbọ́n àbúrò àwọn ni wọ́n kọ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam ẹlòmíì kan kò wá láti ìkàn kó wá wẹ̀ fún Ànábì Abubakar wa bẹ̀rẹ̀ sínú àwọn tó wẹ̀ fún bó ṣe jẹ́ rọ́ṣẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam. bákan náà afátúmí yẹ wa ní pé ọkùnrin ní máa ń wẹ̀ fún ọkùnrin obìnrin ni ó sì wẹ̀ fún obìnrin àmọ́ láàrin ọkọ pẹ̀lú ìyàwó ọkọ lè wẹ̀ fún ìyàwó rẹ̀ ìyàwó pápá lè wẹ̀ fún ọkọ tí ẹ̀ka bá kún ṣáájú ẹ̀ka tó bá ní kúrájù ẹgbẹ́ ti sọ tẹ́lẹ̀ ìyàwó mi ò kú kalẹ̀ ká bá kọ yóò sá lọ tó ní ẹ̀wọ́ sẹ́yìn ìyàwó ní ìrìn ìyàwó ẹ̀ fún ìyàwó ẹ̀ yóò tún sá ojú lásán. ọkọ ni wẹ̀ fún ìyàwó ẹ̀ eléyìí náà ní ẹ̀rí nínú hadith nínú sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí hadith tí ìyálà wa Aisha tí ó gbà wá fún wa. ó ní anabi sallallahu alayhi wa sallam padà wá lẹ́yìn ìgbà tí wọ́n lọ sìnkú kan ní Al-Baqi ìtẹ́ ibi tí wọ́n lọ sìnkú sí ní Madina ní ilé Al-Baqi. ó ní àsìkò bí sì wọlé òun sọ sí pé rí fọ́ọ̀mù díẹ̀ kan Ànábì sallallahu alaihi wasallam sọ pé ìwọ̀n tí ń ṣe ẹ́ tó bá padà já sí kò sí tí ó dá tó pé tó bá fi kú báyìí èmi náà ní wẹ̀ fún ẹ èmi náà ní múra fún ẹ ní sì tí òun ti ẹni ọkọ pẹ̀lú ìyàwó náà fi ẹ sọ̀rọ̀ tó bá lọ sọ́rọ̀ fún ìyàwó ẹ ní ẹni lọ́gbọ̀n tó wọ́n gbé gèdègè bú ṣáájú ọlọ́run ní jẹ́ tó bá sọ ọlọ́run ní jẹ́ kí lọ́gbọ̀n rẹ̀ ìwọ́n ní bú ṣáájú àbí gidigidi. يلا عائشة أني قلت لكني بك والله لو فعلت ذلك لقد رجعت إلى بيتي يلا عائشة رضي الله عنها قولي شو بقى بعد يبني سوى بقى أتشين جونيرو nítorí pé tí bá ní kí mi wẹ̀ fún ẹ ní ìlú lè fi ẹ̀rẹ̀
lọ́la àfẹ́ tó ní sáà Muhammad sallallahu alaihi wasallam. فتبسم رسول الله صلى الله عليه وسلم ثم بدأ بوجهه الذي مات فيه. Ànábì wa mú ẹ̀rí wá lérí ọ̀rọ̀ ibi tá a fẹ́ lọ nínú ọ̀rọ̀ náà jùlọ òun ni wípé gbólóhùn tí Ànábì sọ sallallahu alaihi wasallam pé tó o bá kú ìwẹ̀ fún ìmúra fún ẹ̀ ìsì fi òun sí ẹ̀ lérí. Ó fi hàn wípé kò padà ṣẹlẹ̀ Ànábì kú ṣáájú ìyá wa Aisha. Ó fi hàn wípé ó tọ́ bẹ́ẹ̀ nínú súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìgbà tí ìyá wa Aisha pápá sí ní sọ gbólóhùn pé tó bá ṣe pé mi ní lè ṣe. Ìtumọ̀ ẹ̀ ní pé tí ohun tó sọ ni ò bá dá ní Ànábì ó kọ̀ fún pé kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ ló ṣe tẹ̀lé. Mo rò pé ustaz ti ń ṣe sí ìfún mi pé èyí tàbí lọ́dọ̀ àti ọ̀dọ̀ àti ìlú púpọ̀ náà àti tí ìdébì kan. Àmọ̀kan ọlọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá èmi àti kó tún ṣẹ́wà fún èyí tó kúrò Ramadan yìí kátúwárí ọ̀pọ̀lọpọ̀ Ramadan ló bí ẹ̀pẹ̀. Insha Allah a sì máa tẹ̀síwájú báyìí. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ́yìn tèorí báyìí bóyá ń gbàdá bá fi parí tèorí àwẹ̀ ní tí ó bá tẹ̀lé báyìí á ṣe pàtíkì bí ìdí Allahi ta'ala. Àwọn kí ní ìbàdí ó ṣe pàtàkì kí Ọlọ́run dábùkú jọ àgbóyẹ̀ sí Islam kó fi dábùkú ní àti nílọ rẹ̀ kọ́nà ṣe wálé ní tí ń gbọ́ tí ń gbà tí sì tẹ̀lé. Wa sallallahu ala sayyidina Muhammad. Akí àwọn afọ́wà tí wọ́n ṣe wá sí fún ọlọ́run bá wa sí wọ́n ní ẹ̀sán lórí ayé bí a ti ní ìkẹ́ àwọn. Ìbéèrè tí mo fẹ́ béèrè ó níye bí mẹ́ta bẹ́ẹ̀ àmọ́ tí àyè bá sí béèrè méjì àmọ́ síwájú béèrè náà. Ṣé ká béèrè mẹ́tẹ̀ tàbí ká béèrè méjì àjọ rẹ̀ yẹn? Ẹlòmíì náwó lọ́wọ́. Tọ́yì bá fi rẹ́ṣẹ̀ rẹ̀. Síwájú ìbéèrè náà wọ́n ní àyè síwájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ẹ́dẹ́ a máa ní fi ṣe bínú àmàràn ní irú mọ̀ọ́dún tí wọ́n ń bá wa sọ yìí ó wúlò ju wípé kó ṣe pé ọdọọdún yóò máa wáyé láàrin Ramadan kan sí kan èèyàn ń kú tó pọ̀ a sì ń sìnkú a sì ń wẹ̀kọ́ bóò láà ṣiṣẹ́ tí kò fi ní jẹ́ pé inú Ramadan nìkan nírọ̀lẹ́ yóò máa wáyé Ọlọ́run ó fún wa ṣe. Ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ yọ wípé tí òkú bá kú ká gbìyànjú ká kánjú àtẹ̀tẹ̀ sí òkú alhamdulillah ẹ̀sìn wa ló kọ́ wa bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ fẹ́ nìkan kan wa. Nínú àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí wọ́n máa ń sábà wí lẹ́yìn tí wọ́n fi ń takọ̀ àwọn mùsùlùmí ni wípé a máa ń sábà ti jòkó wa sínú sàárè wípé ó ṣeé ṣe kálómi tó bá dénú sàárè yóò tó wa tají wọ́n á fi máa dápara fún mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ gbà eléyìí ló wá mú mi béèrè wípé kí ni àwọn àmì èyí téèyàn ó rí lára ẹni tí ń bẹ ilẹ̀ túmọ̀ pé léyìí ó ti kú kí ni téèyàn ó rí lára ẹni tó pé léyìí ó ti kú èyí ni ìbéèrè alákọ̀ọ́kọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni wípé a gbọ́ wípé ẹni tó bá kú a fẹ́ kí a gbìyànjú láti san gbèsè tí bá ń bẹ lọ́rùn rẹ̀ kó tó di pé a gbèsè kí ni ìdájọ́ ẹni tó wá ṣe wípé yín máa jẹ gbèsè láníyàn wípé tóun bá ti kú wọ́n kò kú san gbèsè òun. Ìbéèrè tí fi lẹ́yìn ẹ̀ àbáwá sọ fún wa nípa àwọn ẹni tí wọ́n bá kú sójú ogun wípé wọn ò ní bùkátà ti wẹ̀ wọn ẹni tó bá kúkú ṣẹ̀yìdí. Ìbéèrè wa ni wípé iṣẹ́ ẹni tó bá kú sójú ogun nìkan ló kúkú ṣẹ̀yìdí ni ó sì lọ láti tẹ́ fún ṣẹ̀yìdí ni àbí àwọn ẹlòmíín náà wà lẹ́yìn tó ṣe pé wọ́n lè kúkú kan tí ò ní jójú ogun tí ó sì máa jẹ́ sí kú ṣẹ̀yìdí tó bá wá rí bẹ́ẹ̀ ṣáàrò wọn àbí àní wẹ̀ wọn ọlọ́ba wa sàn wá fáàní ẹ̀sìn olóore jazakumullahu khair. Alhamdulillah aki ọmọ ìyàwó níbi ìrìnkọ́ ọmọ wa sàn fẹ́sàn àkọ́kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ a sọ̀rọ̀ yìí lọ́dún tó kọjá pé bá lè mọ̀ lórí yìí nìkan kan kódà ọ̀pọ̀ àwọn ọmọ tó wà níbẹ̀ tó ṣe pé sẹ́fẹ̀sì náà wà kìí ṣe inú àwẹ̀ nìkan ló yẹ fún wọn. Ó ti èyí tá a sọ pé ká mọ fi ṣe mùsàbàkọ̀ fáwọn ọmọ ó rọrùn bóyá ẹ̀kan lóṣù àbí láàrin oṣù méjì nínú àwọn ọmọ ogun tá à ń ṣe yìí káwá tó lè fi tẹ̀síwájú náà ká sì lọ sí nǹkan bí mùsàbàkọ̀ fífẹ́ ìgbà fáwọn ọmọ láàrin wákàtí kan kálásì. Àmọ́ insha Allah mo fẹ́ kí mùsàbàkọ̀ ní láti sìn ọ́ ẹ jẹ́ kí
kájọ orí papọ̀ ọgbọ́n ta lè dá sí tí irú ọ̀rọ̀ yìí ò tún fi ní takara lọ́kùn mi bí ìlà ìtara náà àwọn obìnrin rẹ̀ ó ti rọ́ṣù ọ̀ṣun ní àkọ́kọ́ àwọn àmìdí àfihàn dá ẹni àmì tàbí dẹ́ni tó kú mọ̀ nǹkan àkọ́kọ́ tó yẹ sọ ní pé a lè pé dòtó bá gbẹ́rẹ̀ tó bá kú ló sọ̀rọ̀ ọmọ parce que sábà tá parí tó bá wù kò sí kankan bẹ́ẹ̀ ó jẹ́ èkejì ní pé pour la plupart tí òkú bá kú ọ̀tọ̀ tó bá ṣe àsìkò tí ó ṣe ẹ́ nìkan tó bẹ̀rẹ̀ sí máa gbẹ́rẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa gbẹ́rẹ̀ bóyá ọ̀pọ̀ ti kú láti wákàtí mélòó kankan wà tó wà pọ̀ ẹ̀kẹta ni a ní pé ṣe ráwọ̀ ní ti sọ̀rọ̀ ayé kẹfì yóò ní dáadẹ́lẹ̀ wọ́n yìí sọ̀rọ̀ gidi kan àwọn àgbà àgbàdá tí abákanjú wíyà kẹsì sáré ọ̀dọ̀ tọ́rọ̀ olùkọ́ fẹ́ gbàgbà lọ náà lọ gbàgbà lọ a lè ṣe kankan káwá borí kádàrá tí ọlọ́run bá kọ̀ èyí táwọn fẹ́ kò sọ̀rọ̀ mẹ́ kọ́nà kó dà gbogbo ṣàmì náà èkejì ọlẹ́ni tí Muhammad jẹ gbèsè pé tó ń bá sáà fún àwọn èèyàn sọ sáà bá wá sọ sọ sáà bá wá sọ sọ ṣé ó gbìmọ̀ lé pé ọlọ́run ìwọ́n tí mo rò tẹ́lẹ̀ ọ̀tọ̀ jẹ́ padà lọ́sọ̀ọ̀sọ̀ ọlọ́run má jẹ́ àtàrà wa dànù. آية يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون inú sọ́sọ́ pọ̀lú lọ ìyẹn ní pé kí ni wọ́n láwọn ń na ọlọ́run àwọn sì ń ta àwọn olùgbàgbọ́ òdodo pé àṣebí ẹni tí ń bá yín ṣe ní àbá yín ṣe tẹ bá ń jẹ gbèsè tó fi ń tà wá ara ẹ ló ń tàn ọba dẹrẹ mọ lọ́wọ́ èyàn lè wà tí ó ní owó tó lè san gbèsè náà tọ́lọ́wọ́ ní kókó mọ́ níbẹ̀ níbi kó gbọ́ jẹ gbèsè níjọ́ rẹ̀ ọlọ́run lè má fi ìfẹ́ ká sọ sí ẹ̀kọ́lẹ́ títí ọ̀bì kò bẹ̀ kó lè jẹ́ bàbá rẹ̀ àti wípé kí ọmọ màmá dẹ́ṣẹ̀ ìgbàgbọ́n ni parce que àwọn màmá tẹ gbèsè lórí fọ́ọ̀mù yẹn èèyàn màmá dẹ́ṣẹ̀ tí ẹ bá sì ti màmá dẹ́ṣẹ̀ ní pé ọlọ́run níjà ní tọ́lọ́run bá dé kò lè mẹ́rin bọ́ kí ẹ má dán o nínú tó dáa fún ọmọ mùsùlùmí láyé ní pé kó tiẹ̀ mọ sáfù àti jẹgbèsè túláàsì ní kó mọ kó jẹgbèsè ìyẹn gbọ́dọ̀ mọ ṣíṣú àgbọn òwú yìí jẹgbèsè tí ń jẹ bẹ́ẹ̀ káyọ̀ ilé ìgbọ̀n kò rí òtòrò mọ̀mọ́ sẹ̀lẹ̀ sọ́ọ̀lù wáyé nígbà náà ó lè jẹgbèsè kọ́lọ́ kó ṣàwọn wa náà. Báyà mú ká. Ìbéèrè nìkan. Nípa àwọn aṣọ̀rọ̀dá. Àwọn ẹni tí ṣẹ́rí àkúkú ṣẹ̀hídí asọ níbi pé ẹni tó kúkú ṣẹ̀hídí lẹ́ni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run náà níwẹ̀. Àwọn ikú ṣẹ̀hídí mi wà táwọn ibi ṣàlàyé fún wa sallallahu alayhi wa sallam. Lágbèjì wọn ní mata fi ta'un fa huwa shahid. Kí ni Yorùbá ta'un ní sí? Àwọn irú epidemi tí àjàkálẹ̀ àrùn tó ṣe ń pé ó mú yànkan ní mú tó lágbára tán rí òsì Coronavirus. tó lọ sí ti ẹni títí ń sin lọ́wọ́ tẹ́lẹ̀ tó wá bá a lọ ó kúkú ṣẹ̀dí àmọ́ wọ́n eléyìí a lè fi wé ẹni tí ń jà lójú ogun Islam tó fi kú ẹni tí ń jà lójú ogun Islam òun lẹni tó ṣe wípé àníwẹ̀ àwọn èèyàn kú bẹ́ẹ̀ lásìkò àdébí sọ́wọ́ sọ́dọ̀ tó sì wẹ̀ fún wọn. Àwọn ṣòhádà àwọn ó dàgbà àdébí sọ́wọ́ sọ́dọ̀ tó sọ sínú obìnrin tó lọ bí ọmọ tó ṣe pé wàhálà àti bímọ ni òun ló padà fa sábàbí jíjáde ayé irú obìnrin bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmá ṣahida bi'idhnillahi ta'ala. Ẹ̀sùn ìwà ìdán ẹni tí ń jà ní ogun Islam tó fi kú òun ní àníwẹ̀ pẹ̀lú ìwọ̀n ìdánwò. Al-Muhrim mo ti sọ bẹ́ẹ̀. Al-Muhrim bẹ́ẹ̀ ni Al-Muhrim wọ́n wẹ̀ wọ́n padà lọ sí.
bẹ́ẹ̀ la sọ dẹ́ na wọ́n wẹ̀ ǹjẹ́ mo sọ ọ̀dà ọgbà mọ́bìlì tẹ̀lé kàbí wọ́n wẹ̀ wọ́n tún padà lọ sí pẹ̀lú aṣọ ìrọ́ọ̀mù náà kódà wọ́n yí kó ojú díẹ̀ lọ́ọ̀fì lọ sí na. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè wa lórí ẹni tí ó jẹ gbèsè tí àwọn staff tí wọ́n fún wa nídàálẹ̀kọ́ lórí ẹ̀. Ó náà ní pé wọ́n fẹ́ béèrè bóyá àgbọ́nà ọ̀sàbí tí wọ́n ní ó ní bí òun bá jẹ gbèsè ọmọ òun kí ó san gbèsè yẹn tí gbèsè yẹn bá tún wá pọ̀ jù lọ wọ́n máa tọ́jú owó sí lọ́wọ́ wọ́n á sọ pé owó yìí tí ẹ tọ́jú sí mi lọ́wọ́ yìí níná ní o àmọ́ ọmọ mi kí ó san gbèsè báyìí tí gbèsè bá fẹ́ jù lọ kọ́ ló wá ní kó pe ọlọ́run ọ̀gá alágbájá kó bọ́ọ̀n san gbèsè ọlọ́dẹ máa ń pàṣẹ bóyá bẹ́ẹ̀ ni ọlọ́dẹ abẹ́bẹ́. ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n sọ yìí lè ní ọ̀pẹ̀ nípa wípé sàádé kan bẹ̀ tí wọ́n máa ń tọ́jú owó sí lọ́dọ̀ òun máa ń lòdù owó yìí gbogbo ohun tó bá fẹ́ fi ṣe nínú Islam náà òun máa ń lò fún ṣílẹ̀ ohun tó bá fẹ́ fowó náà ṣe òun máa ń ná ó ní tóun bá wá kú náà rí kọ́mọ òun kó sàn sí náà tí gbèsè náà bá jù lọ kó képe ọlọ́run nígbọ́dọ̀ wọn fún kúṣọ̀nù àti sanwó èmi kọ́ nípa ọ̀rọ̀ yẹn. tó bá jẹ́ kí wọ́n tọ́jú ẹ̀sìn lọ́wọ́ tó fi ṣe tọ́lọ́wọ́ níbi tó bá fi ṣe dé kò sí gbèsè kan pẹ̀. tó bá jẹ́ pé èmi tó fún pé bá mi tọ́jú ẹ̀ kò lè fún mi ṣiṣẹ́ ọlọ́run ó ṣàbùsí mi ẹ̀. Nama apa yang lagi bingung? Munim. Dari munim apa Fawaz? Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè mi wípé tó jẹ gbèsè náà ní ẹ̀kọ́ ẹ̀sán ẹni tí ó jẹ lówó náà òun láti pé ìyàbá kan jẹ òun gbèsè náà olú ẹ̀ tó jẹ gbèsè náà wà kú owó ẹ̀sẹ̀ gbèsè náà ẹ̀ tó jẹ gbèsè náà òun láti pé òun gbé ìyàbá kan jẹ òun lọ́wọ́ tí o fi sọ pé ìyàbá kan jẹ òun lọ́wọ́ kò sí gbèsè náà mà òun náà wọ́n ti má ẹ̀ tí wọ́n á jẹ gbèsè náà òun á jẹ kó mẹ́sàn òun wá kú sí wá kú bẹ̀ ṣé gbèsè bẹ́ẹ̀ ló nílá àti sàrẹ́ tó bá jẹ bẹ́ẹ̀ ló nílá. ọlọ́run ṣe lọ́dọ̀ fún wa ẹ̀rí fatuwa káwọn fún lẹ́kẹ̀ẹ́ sí ọ̀dẹ̀ ẹ̀mọ̀ dáhùn èmi mọ́ sáàsì kìí ṣe ọmọ kékeré iṣẹ́ àwọn bàbá ní táwọn bàbá bá rí káwọn ṣe káwọn ọ̀rọ̀ iṣẹ́ àwọn ọ̀tá bá wọ́ ọmọ náà wá rú wọ́n lè àgbà yíwà lọ́jà kí orí ọmọ tuntun kó wọ́ ṣẹ́rí ẹni tí ó jẹ gbèsè ẹni tó wá jẹ́ sí ti gbàgbé òun tó jẹ gbèsè ṣòro rántí nínú àwọn ohun tó fi dájú ní ẹ̀mọ́ lásọ̀ sílẹ̀ ní àwọn kan tó wà táwọn ṣe tó lé díẹ̀ àwọn ṣe kí ọdún láàrin ara wa kò sí engagement kò sí témoignage èyí lè fa ìjìyà fún èèyàn nínú sàárè níbi pé kí ń tọ́lọ̀ òun ní kẹsẹ̀ ẹ fojú pàǹkan náà rẹ̀ òun ló bí kí ìgbàgbé yẹn wáyé ó jẹ èkejì ó lè já sí lórí ọ̀hún ó ti fi gbèsè náà ṣeré títí inú wá bí ẹni tó jẹ ní gbèsè náà ó yọ ọkàn kó ní kò yọ lẹ́ẹ̀fẹ́ yóò ní lára nínú sáré àmọ́ tó bá já sí pé àìmọ́ràn tí wọ́n sọ nígbà òun tẹ́ bóyá gbèsè náà ṣe gbèsè tó tọ́kàn wá kàkà ó ti fẹ̀mí fi yọ̀ǹda fún pé sẹfínìsà eléyìí kì í ṣe gbèsè fún wọn níwájú ọlọ́run ìbáwọn tí mo lè sọ ní pàtàkì jù ní pé gbogbo ńlá bá ń ṣe láyé ká máa lákọsílẹ̀ àkọsílẹ̀ yẹn ọlọ́run lè fi là wá kọ́lọ́run kó ṣàṣọ náà.
alaikum. Aleykum salaam wa rahmatulah. Kí àwọn ustaz wa, kí àwọn ọdẹ́wò, ọlọ́run bá lọ́rọ̀ ẹni. Ìbéèrè tèmi ni pé ẹ̀ ń sọ nípa ti tó kú bá kú, àǹtàní owó ẹ̀kọ́. Àkọ́kọ́ náà ni pé bàbá ò jẹ́ mùsùlùmí, àwọn ọmọ jẹ́ mùsùlùmí. Ẹlẹ́kejì ni pé bàbá jẹ́ mùsùlùmí, kó tó jẹ́ mùsùlùmí ó ti bímọ kan náà, àwọn ọmọ kan síwájú náà tán lẹ́yìn ò jẹ́ mùsùlùmí. Ó tún wá kí òun tó fi bẹ̀rẹ̀ sí. Àwọn tó wá bí kẹ̀yìn náà, ṣé àwọn nìkan náà ló débẹ̀ yìí? Àbí àwọn tọ̀hún náà ṣé bàbá kan náà ni wọ́n lẹ́tọ̀ọ́ láti fi débẹ̀ sọ pé èmi náà bàbá mi nù. Nípa ti ẹ̀kọ́ wa, ẹni tí òkú bá kú nínú àkídàtẹ̀ ẹ̀kọ́ wa ni ó ṣe wákàtí 12 náà tó ṣe ọ̀dọ̀dọ̀ wọ́n tó fi ṣètò òkú ìbò. Mo sì ń wákẹ́ fún wa ní àlámà rere díẹ̀ tí wọ́n kọ́ anú àkídà pé tó kú bá ti kú báyìí agbọ́ ní ṣòwò tó ṣọ̀dọ̀ wákàtí 12. Wákàtí 12. Gbọ́pẹ̀ nínú ọ̀tíwáṣì kan tó ń sọ bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ pé tí mo lọ gbé sí gbọ́gbọ́ sọ àwọn Aleykum salaam wa rahmatulah. ọ̀sán tó kò ní pé ìjẹ́ ó lẹ́tọ̀ pé kí mùsùlùmí kó tẹ̀lé ikú kẹfìrí fi lọ́tẹ̀ wọ́n jẹ́ ẹbí wọ́n sì kára wọn dáadáa. Àkọ́kọ́ bàbá kú muslim ni ọmọ yìí ṣe muslim. Ó bá dédé òkú ẹ̀ kò sí ìgbà tó lọ ṣe. Ó bá dédé òkú ẹ̀ kò sí ìgbà tó lọ ṣe fún. Ṣùgbọ́n òun kọ́ ní ó wẹ̀. Muslim ni ó wẹ̀ òkú kan. Nípa pé kó rí òkú ẹ̀ àbí kó má rí òkú ẹ̀ kò sí ìjìnlẹ̀ ọ̀rọ̀ kan tó dí ẹ̀kan lọ́wọ́ ní kó débẹ̀ àbí kó má débẹ̀. Ó kàn ká Islam tẹ̀tọ́ gba mùsùlùmí láyè tí òbí ẹ̀jẹ̀ kèfèrí ní kó lọ dé òkú náà kódà kó múra fún òkú náà kódà kó lọ sí òkú náà. Àmọ́ pàtàkì jùlọ nígbà tí kò bá sí ẹni tí ó ṣe. Tẹ́lómi bá wà kó kàn wà lẹ́gbẹ̀ẹ́ kan fi ṣe. Àmọ́ tó bá jẹ́ sí pé wíwà lẹ́gbẹ̀ẹ́ kan fi ṣe orí ó lè padà bí àwọn àwòyí níyà bí àwọn mauvaise perception lọ́n tó ṣe. Sábìsàbì àfihàn lẹ́tí ní dínà àwọn ọ̀rọ̀ bàjẹ́ àbí àwọn èrò bàjẹ́ tó lè dọ̀tí Islam. Èyẹ mi ò bóyá ìdàmọ́ kan wà níbi ọ̀rọ̀ ẹ̀. Nípa pé òkú bá kó gbàgbó fún ìjọ ọ̀bá ìgbọ́dà mi kọ́ wọ́n lóun rẹ̀ àkọ́kọ́ ní ìmọ̀ kankan pẹ̀lú. Àwọn bàbá mẹ́ta rẹ̀. Ẹ̀kẹta ẹni jẹ́ pé kí mùsùlùmí kó tẹ̀lé èyẹ náà pàpà ṣe rí ihun tó dáa jù ní pé ihun tó àwọn ìfèrè bá fẹ́ ṣe kí mùsùlùmí mọ́ bá wọn ṣe àfihàn tí ò bá lọ ní ẹ̀sìn ṣe rí gásì ìjọsìn lókùnbà tó ti jẹ́ ìjọsìn èyí táwọn ìfèrè bá fẹ́ ṣe kí lèmi fẹ́ fi ìjọsìn tèmi ṣe láàrin àwọn ìgbèrè láàfáà ní ẹgbẹ́ ihun tó gbà wá láyé ní pé ó lè dé díẹ̀ ó lè gbé lọ tẹ́ ó lè lọ sí òun ní àṣẹ tí Ànábì sallallahu alaihi wasallam tó fún sẹ́yìn náà ní ọjọ́ ọgbọ́n wa nù nígbà tí bàbá rẹ̀ títún jẹ́ àbúrò bàbá rẹ̀ àbúkọ́lì tó kú tí Ànábì yọ̀ǹda fún pé lọ́pàá bàbá rẹ̀ má kò sí lọ́sí. Ṣùgbọ́n Ànábì tó sọ bẹ́ẹ̀ bí àbúkọ́lì bí ṣe dùn Ànábì tó jẹ́ kóun ló tọ́jú Ànábì tánàbí sì fẹ́rẹ̀ Ànábì ò lọ bẹ́ẹ̀. Leçon méjì láti rí. À la fois, c'est possible. Dans le même temps, on n'en a pas besoin, sauf en cas d'urgence. Tó bá gbàdọ̀ dandan, àdébí wa kò kí kìí lọ. Kò gbàdọ̀ dandan.
tàbá ti rí ẹni tó lè bá wa ṣe tí kò sì ní sí pé káwọn èèyàn máa tu sí fìkútu tí ó padà fa nǹkan mi àníjì àmọ́ tó bá jẹ́ sí lọ èyí bá ìtì mi láti lọ nísìnyí àwọn èèyàn wa ibòmí ìlọ́mọ tó ti yóò sì lọ èèyàn ó ṣe tán tó fẹ́ ṣe pẹ̀lú wọn yóò sì padà ìbámu tí mo lè sọ ní ọgọ́rùn-ún mo ṣàmùlò wa. عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله